Gbajúgbajà òṣèré tíátà nni Fúnkẹ́ Akíndélé tọ́pọ̀ èèyàn mọ̀ sí Jennifer tàbí Màmá Ìbejì, ó mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án lórí ọ̀rọ̀ ọkọ tí kò ní, ìyún tí ẹnìkan tó lọ kọ sórí ẹ̀rọ ayélujára pé ó lè máa ṣe ìdíwọ́ fún un láti ní ọkọ. Bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ lórí ìbálòpọ̀ tí ẹnìkan fi bá a ṣàwàdà pé ṣé ọkùnrin bá a láṣepọ̀, tí Fúnkẹ́ Akíndélé tó sì ti sọ̀rọ̀ lórí méjèèjì. Ẹ rántí wípé Fúnkẹ́ Akíndélé kò sí nílé ọkọ lẹ́yìn tí ìgbéyàwó ẹ̀ pẹ̀lú Abdulrasheed Bello, ẹni tí gbogbo èèyàn mọ̀ sí JJC Skills, tó dàrú lọ́dún 2022, ṣùgbọ́n tí ìgbéyàwó náà tó so èso rere ọmọ méjì tó jẹ́ ìbejì. Ẹ sì rántí wípé ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ Ọ̀ṣọ́dì ní ìpínlẹ̀ Èkó báyìí, Honorable Kẹ́hìndé Olóyèdé, ó ní Fúnkẹ́ Akíndélé kọ́kọ́ fẹ́ ní ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2012, ṣùgbọ́n tó jẹ́ pé oṣù kejìlá ọdún 2013 ní ìgbéyàwó wọn dàrú, tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, Fúnkẹ́ Akíndélé ò sí nílé ọkọ tàbí wà lábẹ́ ọkùnrin kankan. Ṣá o, ọkùnrin kan tí ó máa ń kọ ọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára dáadáa, èyí tí ìnagijẹ lórí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter tẹ́lẹ̀, tó ń jẹ́ @oríiretanọ̀nà, inú mà lọ kọ wípé kí Fúnkẹ́ Akíndélé kó lọ yọ òrùka tó ń fi sí ọwọ́ ẹ̀, ìyẹn òrùka ìgbéyàwó. Oríiretanọ̀nà ni bí Fúnkẹ́ Akíndélé bó ṣe ń fi òrùka ìgbéyàwó sọ́wọ́ yóò máa lé àwọn ọkùnrin sẹ́yìn. Ó lóun lè má fura, ṣùgbọ́n àwọn ọkùnrin yóò máa rò pé bóyá ó ti wà ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kan ni, àti pé àwọn ò lè fẹ́ bí ìyàwó mọ́. Oríiretanọ̀nà ó ní kí Fúnkẹ́ Akíndélé kó lọ yọ òrùka náà kúrò, kó jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé òun ò sí lábẹ́ ọkùnrin kankan, òun ò sí lábẹ́ ọkọ. Ó ní nítorí pé àsìkò ń lọ lórí ẹ̀. Ó ní àsìkò yìí tí òkìkí ẹ̀ ń tàn, tó rẹwà tí ò tí ì dàgbà, inú lè rọ́kùnrin. Ó ní bó bá ṣe díẹ̀ sí báyìí, ọjà yóò ti máa tàn. Ọ̀pọ̀ èèyàn ló rò pé Fúnkẹ́ Akíndélé yóò fọ̀rọ̀ ìbínú, ṣùgbọ́n níṣe ni Jennifer ló máa lọ dá Oríiretanọ̀nà lóhùn, tó sì fi èdè òyìnbó kọ wípé I need money, that's the kókó, èyí tí Yorùbá ẹ̀ túmọ̀ sí pé owó lèmi nílò, nǹkan tó ṣe pàtàkì lásìkò yìí nìyẹn. Ṣá o, lẹ́yìn tí Oríiretanọ̀nà tó sọ ọ̀rọ̀ yìí fún Fúnkẹ́ Akíndélé, ẹlòmíín náà tó bá Fúnkẹ́ Akíndélé sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára, ó ní obìnrin kan tó jẹ́ kó dímọ̀ pé Fúnkẹ́ Akíndélé ń ṣe iṣẹ́ takuntakun. Ó wá béèrè pé ṣó tiẹ̀ ń ráyè sinmi báyìí. Ó wá tún fi bá a ṣàwàdà wípé ṣé ó ń ráyè gba tibí, ìyẹn pé ṣé ọkùnrin ń bá a láṣepọ̀. Ó ní kinní ọ̀hún ṣe kókó fóbìnrin gangan o, kí Fúnkẹ́ Akíndélé má fi ṣeré. Èsì tí Fúnkẹ́ Akíndélé fi dá obìnrin náà lóhùn, ọ̀pọ̀ èèyàn ti rò pé yóò bínú ni, níṣẹ́ ló kàn pariwo tó ní ha madam, ìyẹn pé ha madam àdúrú sọkúsọ ilẹ̀ sọ. Ní báyìí Fúnkẹ́ Akíndélé ti sọ̀rọ̀ lórí àwọn tí wọ́n ní kí ṣé ó ní àṣepọ̀ pẹ̀lú bí ó ṣe sí lábẹ́ ọkùnrin. Ó ti fèsì lórí ẹ̀ o. Bẹ́ẹ̀ ló ti fèsì lórí ẹni tó ní kó lọ yọ òrùka ìgbéyàwó kúrò lọ́wọ́, kó lè rí ọkùnrin tí yóò fẹ́ àti ọkùnrin tí yóò gbé sílé gẹ́gẹ́ bí ìyàwó.